ṣé ẹ mọ̀ pé àdúrà ni màmá yìí kọ́kọ́ fi dá a padà fún Lizzy nígbà tó bẹ̀rẹ̀ ǹjẹ́ rí i pé kó dẹ̀yìn lẹ́yìn ọmọ ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé ẹ máa ṣàdúrà fún wàláì wọn ò di ọkọ rẹ wọn ò di ọmọ rẹ wọn ò lọ tọ́jú yín níbi tó ti ń wo wèrè tẹ́ bá tún débẹ̀ wọn àtún ní rí ọwọ́ Lizzy ò ń bẹ ń lé fún ọ ọba tó ní wò ní fiálẹ̀ tó lè sí òní fiálẹ̀ tó lágbára lórí àṣìṣe kò ní fiálẹ̀ kálálẹ́ bá ní ó dáa fún aláàrọ̀ òjijì ó dáa fún ọ Lizzy báwo ló ṣe rò kọjá àdúmọ̀ tá a máa ń rí láàárọ̀ náà tó bá di láàárọ̀ ó máa ń kún wìtì bí ọjà ní tọ̀sán ṣùgbọ́n tó bá da lẹ́bí ìdùmọ̀ta ti máa ń bá ayé ìlú ó ti padà rí mọ́ ayé ìlú ó padà rí bí ìdùmọ̀ta ti máa ń rí lálẹ́ Lizzy ayé ìlú ó padà rí bí ìdùmọ̀ta ti máa ń rí lálẹ́ nígbà tó ti bí olóńgbò ti ké ń jọ sínú ọmọ rẹ tí wọn mọ̀ kó lóńgbò ké tó ní sáàmàlẹ̀ bí hùn ayé ẹ ti bàjẹ́ ó bàjẹ́ tọkọtọkọ ó bàjẹ́ tọmọtọmọ sọfọ pé kójú wèrè bí tán ti bí ní Ìbàdàn bóyá gbé wá látàgbò lé Fúlàní ká àwọn wèrè tán pààyàn káàkiri àwọn àgbà lébẹ̀ wọn sọ̀bẹ̀ ìdílé ọmọ àrán kíran ìwọ ò níran ó tún wá fọkọ tí ò níran àbí gbogbo ẹ̀yà àgbáyé ẹ̀ bá mi gbọ́ ni ṣé àwọn èèyàn kan wọ́n lè ní ìrántí náà gbọ́ pé wọ́n fẹ́ wú Lizzy wà ní kan mọ̀ o tún ní dáa fún ọ bí mo ti ṣe sọ fún ọ mo ti wà nílé fún ọ wà láìka mo wà ní fún ọ àmọ́ bọ́ mi léèyàn òní mo ní mọ́sí tó bá fa yìí olórí burúkú àṣírí ọmọ àlè játijàti òpònú akúrẹ̀dẹ̀ ẹ̀ńtọ́ nìkan ló máa sọ pé ó ní nǹkan ni ọmọ àlè wọ́n sì sọ di wèrè gbogbo èèyàn sì gbé ọ káàkiri ó ò sì sunkún ó sunrun méje tẹ́gbẹ́ ẹ̀sùn tó bá ti rẹ́ni rán sí mi gbọ́ wá o kí n fún ọ lómi ogún sẹ́ bóyá ayé rẹ̀ lè dáa bóyá ó lè wẹ NAFDAC number kó bẹ̀ ọmọ àlè kò ní dáa fún ọ kò ní dáa fún àwọn tó bí ọ̀sẹ̀.